أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها يا أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا ترميهم بحجارة من طين فجعلهم كعصف مأكول ومكر الله والله خير الماكرين ومكر الله والله خير الماكرين ومكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره عظيم. Akí Ọlọ́run àti fìyìn fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọpẹ́ tí adúrú lọ́dọ̀ Ọlọ́run bá lórí ìrìn àjò wa ní ìlú Ògbómọ̀ṣọ́ tí Ọlọ́run bá kọ́mọ́ ṣe ṣe ní àtẹ́wọ́gbà fún wa. Pàtàkì jùlọ ni wípé à ń fi àsìkò yìí tún fi rọ gbogbo wa lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọdé wa àti ní àgbàlagbà wa láti pé kí a lọ rí mọ̀ wípé àwọn nǹkan kan bẹ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú Ògbómọ̀ṣọ́ ní àwọn ètò ẹ pé àwọn oníṣẹ́ láabi tí wọ́n ń ṣe kálẹ̀ káàkiri tó ń jẹ́ pé wọ́n ń fi orúkọ ẹ̀sìn wọ́n fi ń bo ojú wọ́n fẹ́ dá ogun ẹ̀sìn sílẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Kò sí àwọn ẹlòmíì tó ń ṣe kíní tí bí bá ṣe pé àwọn mùsùlùmí náà ni láàrin àwa mùsùlùmí sí mùsùlùmí náà ni wọ́n táwọn ń kọ ara wa sí ara wa. Bẹ́ẹ̀ náà ni àwọn tó jẹ́ bí ọmọ àlè nínú ìlú tí wọ́n wá ń lo torí tí ń ṣẹlẹ̀ wọ́n fi ń hu ìwà sórí nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ kọ́lọ́n bá kúkú wá jẹ́rí wọn. Èyí tí ó kọ́kọ́ dàbí rẹ̀ tí wọ́n kọ́kọ́ fẹ́ jẹ́ kẹ́rí ká lọ rí mọ̀ ni wípé a rí àwọn nǹkan kan tí ó jáde pé ilẹ̀ Ìdì tí ìlú Ògbómọ̀ṣọ́ tó wà ní Òǹpànù ní èyí tí àwọn Yunusa tí wọ́n ń lò sí àti gbọ́ pé gẹ́gẹ́ bá a ṣe gbọ́ pé wọ́n ti lọ rèé wọ́n ń yan àwọn kan láti pé kan lọ rèé mọ́ wọn ilẹ̀ wọ́n fẹ́ bùtà ní wọ́n fẹ́ ṣe nǹkan lórí rẹ̀ ní ìyẹn la lè sọ ṣùgbọ́n ìṣe tí wọ́n fi ń ṣe wọ́n tún ti ń lùdí àpòpọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ bí àwọn ọmọ onílùú tájọ́ nílùú láti ṣe pàtàkì jùlọ àwọn ìrẹsà lórí ọ̀rọ̀ ilẹ̀ yẹn kí ni wọ́n fẹ́ fi ilẹ̀ yẹn ṣe kò yé wa tí wọ́n wọ̀n. Ó dàbí ẹni pé ní kẹ́bí ọdún kan àtààbọ̀ sẹ́yìn tí a fura sí wọ́n sì ń ṣe àwọn kíní wọn yẹn a pariwo jáde ìgbà tí a pariwo jáde ó di pé a bẹ̀rẹ̀ sí lọ rèé máa fi ibi tí ojú ilẹ̀ yẹn ti bẹ̀rẹ̀ àti ibi tí ó parí sí àfihàn gbogbo ayé tí wọ́n rí. A ó jókòó a ó ṣe àtúnṣe lórí rẹ̀ náà lájọ jókòó tì látàrí pé aláṣẹ àtúnṣe lórí rẹ̀ láti pé ká mọ bí kíní ló ń lọ a ò mọ ibi tí ọ̀rọ̀ yẹn tó lọ rèé já sí débi pé àwọn bloggers kan wọ́n ń jáde tán sọ pé èmi Zubair Mohammed Taofeek àti àwa kan a fẹ́ ta ilẹ̀ pé a gbé account number jáde pé ká máa sanwó sọ́dọ̀ wa tó yìí jẹ́ pé gbogbo ẹ̀ náà orí irọ́ náà lọ já sí. Ní àsìkò yìí wọ́n tún ti ń ṣe bẹ́ẹ̀ débi pé wọ́n tún ti ń sáré kálẹ̀ káàkiri láti pé kí wọ́n lọ rí mọ́ wọ́n fẹ́ ta ni wọ́n fẹ́ ṣe bákan ni a ò lè sọ ṣùgbọ́n ẹ̀rí fi lélẹ̀ tó yẹ pé bí ẹ̀mẹ́ta sí mẹ́rin pàpà torí mi gan fúnra ara mi mo lọ sọ́nà ibẹ̀ nígbà tí mo rí àwọn èèyàn tó wà lórí ilẹ̀ yẹn but mi ò ṣetán láti pé mo fẹ́ sọ anything nígbà náà torí pé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ di ibẹ̀ bíi pé ká mọ ṣọ́ra ṣe tọ́rọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tẹ́rí ta kó mọ́ra ta fíwèé pé bóyá wọ́n wà pẹ̀lú òdodo irọ́ ni o alábòsí ni wọ́n ibi tí tán fẹ́ jẹ àbí tán bá mọ̀ ni wọ́n rí bẹ́ẹ̀ bá rò tọ̀rọ̀ ní ìsìn gan tẹ́ bá sọ fún wọn ẹ̀yin gangan ni wọ́n gbé sẹ́nu tó yẹ pé wọ́n bẹ̀rẹ̀ sí mọ bu yín yóò ti lè sọ̀rọ̀ jù irọ́ ní ń pa kálẹ̀ káàkiri wọ́n mọ make sure pé àwọn sọ báyẹn títí tó fi jẹ́ pé kí wọ́n lè bá wá rí ní tán fẹ́ ṣe kán wá lè rí ṣe tán bá ti wá rójú yín níjọ́ táṣìírí ọ̀rọ̀ bá ti tó bàbá ọlọ́ba níkà àwọn ọlọ́ba sọ ẹ̀mí yín fún yín ọlọ́ sọ ẹ̀mí yín fún wa o ọpẹ́lọpẹ́ yín ni o tí bá sọ pẹ́lọpẹ́ yín ọmọ kíní ọba ṣe kíní irọ́ sì ni tẹ́ bá sí ń bẹ wọ́n wà pẹ̀lú àbòsí ni kíní ká ti gbọ́ pé lẹ́nujọ́ mẹ́ta yìí kí mọ́ òlẹ̀ tí lọ jìnnà lórí eléyìí gbogbo ayé padà mọ́ gbogbo nǹkan tí ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n pé àwọn iná kan wà nílẹ̀ tá àti ìpaná rẹ̀ tí iná ìmáàmù tó wà nílẹ̀
tó wá ṣẹ̀ṣẹ̀ wá ń dáná omi ìkálẹ̀ káàkiri pa fẹ́ mọ́ fáwọn kan joyè ní ti tẹ̀sìn tó sì fẹ́ fi bà kábíyèsí lórúkọ jẹ́ tó sì fẹ́ fi bà lórúkọ jẹ́. Kò sí bó ṣe lè wáyé báyìí tó yẹ pé nínú ìdílé kan sí méjì tí wàhálà ò pé ní bẹ́ẹ̀lẹ̀ àti nínú ìlú kó tún wá ṣẹlẹ̀ kẹ́ tó wá ẹ̀ṣẹ̀ tó wá mọ̀ sọ pé kábíyèsí ní ń dálẹ̀. Mo ti kọ́kọ́ sọ yún lẹ̀kẹ́ mọ́ gbọ́ comprehensively bó ṣe ń lọ ẹ ó padà mọ́ gbọ́ torí pé mo ṣe kíní mo paná kíní lábẹ́nú pápápápá ní orí pa lábẹ́nú. Wọ́n fi àwọn tó fẹ́ fagbára lu agbára wọ́n fi hàn lórí tó wà nílẹ̀, àwọn tó fẹ́ fi báwọn ti ṣe tó wọ́n fi hàn, àwọn tó fi ń wí pé olóṣèlú làwọn àwọn lágbára àwọn lè ṣe bá tó fi kílẹ̀ tó fi ń pláǹtì àwọn èèyàn kalẹ̀ tó yẹ pé wọ́n fẹ́ fi dá wàhálà lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ ó padà gbọ́ kìí ṣe lómìn ní ṣe kìí ṣe àwọn Christians àwa mùsùlùmí náà ni gẹ́gẹ́ bí nǹkan tí bàbá kábíyèsí wí. But nǹkan tá a kan fẹ́ sọ ni pé kí bàbá kan wà very careful pẹ̀lú gbogbo wa tí mọ́ ìmí gan fúnra ara mi tó yẹ pé mi náà mo bá rìnrìn àìtọ́ kí wọ́n sọ kàn mí lójú kan jẹ́ kí gbogbo wọn kàn mọ̀ torí gbogbo wọn ṣe ń pòyọ̀ ọ̀dọ̀ wọn ní ìsìn wọ́n sọ fún wọn pé kàn mọ̀ ṣe lọ ni tá bá ti ṣe tán wọn ò ní ilé jáde kán páwọn làwọn ṣe bẹ́ẹ̀ mọ́ ní tó kù tí wọ́n mọ̀ wí ni pé kábíyèsí ò ní ọ̀dà kìnnìkan ní ọ̀dà sẹ́ẹ̀rí mọ́ ṣe ń wí kálẹ̀ káàkiri eléwo lẹ́yìn tó sọ pé kábíyèsí ò kí ń gbàmọ̀ràn ṣé kìí ṣe mùsùlùmí ni ẹ wá dúró ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣe ìyún Sẹ́nẹ́tọ̀ Adéṣeun lórí ilẹ̀ táwọn wí gan ipa tó kó lọ́pọ̀ nínú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí as alleged ọwọ́ rẹ̀ náà tún wà nínú gbogbo táwọn alẹ́ torí bíńdà àti pé ó ti wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé òun ti gbé ipò yìí kalẹ̀ o àwọn wà jọ gbé pẹ́rẹ́gì kaná àwọn jọ gbélera wọn lọ́wọ́ ni ìbẹ̀ nínú audio ìbẹ̀ nínú fídíò ìjọ táwọn pa àwọn fẹ́ gbé oyè kalẹ̀ táwọn ò ṣe mọ́ a ó bá pàdé níbẹ̀ wọ́n tún fẹ́ mọ dáná àwọn míì àwọn tí wọn ò sí pẹ̀lú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti fẹ́ mú wọn ní bí ọ̀rẹ́ ẹ sọ pé ń fẹ́ nǹkan báyìí wọ́n ti mọ̀ pé gbogbo kíní ẹ̀ ó lè dá wàhálà lẹ̀ tó bá dá wàhálà lẹ̀ wọ́n àmọ́ tún wọn kún wọn ti ṣe bá a sọ fún yín ibà ń wí fún yín gbogbo nǹkan lè ṣe tán fi lè ba kábíyèsí lórúkọ jẹ́ ìní wọn wá tán sì fẹ́ fi dá wàhálà lẹ̀ ní ìlú tí ó fi wá jẹ́ pé yóò fi jẹ́ wàhálà àti tẹ̀sìn. So nídìí èyí comprehensively mi ò mọ̀ pé máa sọ̀rọ̀ lórí kíní tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú gọ́ Ọlọ́run a ó padà gbé fún gbogbo ayé tí wọ́n bá rí èmi o I don't send anybody torí pé mi ò sí ní ìjábò sí ara mi kọ̀ ẹ máa kò lóòótọ́ kò sí kíní kìí fẹ́ kán sọ̀rọ̀ òun nìkan nífẹ̀ẹ́ mọ́mọ́ òun nìkan mọ́lẹ̀ Ọlọ́run kò fi àníyàn mi àti gbogbo tí mò ń ṣe kó fi bí mi lẹ́jọ́ Ọlọ́run wò àníyàn mi àti gbogbo tí mo máa ń ṣe lórí ìrìn àjò yìí kó fi bí mi lẹ́jọ́ àníyàn mi àti gbogbo tí mo máa ń ṣe lórí ìrìn àjò yìí kọ́lọ́run kó fi bí mi lẹ́jọ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe bá mi fi bí yín lẹ́jọ́ torí alábòsí lọ́pọ̀lọpọ̀ nínú gbogbo yín ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ máa padà wá bá yín màá wá yànnàná rẹ̀ látàrí bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ lọ rí mọ́ pé kí ni nǹkan tó ń tọ́ láti sọ pé nípa ilẹ̀ yẹn lọ́wọ́lọ́wọ́ mò ń ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti ń lọ sórí ilẹ̀ yẹn tí wọ́n ti sọ pé bóyá wọ́n fẹ́ tà announcement wa ti wá jáde débi pé a pariwo jáde nígbà tá a pariwo jáde àwọn ààrẹ mùsùlùmí àwọn náà sì ti pariwo jáde pé ilẹ̀ onípáànù tó yẹ pé ilẹ̀ àwọn mùsùlùmí tó yẹ pé ilẹ̀ ìdí tó wà lọ́nà Ìrẹsà kò sí nílẹ̀ fún títà o ìwé ilẹ̀ yẹn ń bẹ lọ́wọ́ àwọn kan tí a ò lè sọ pọ́dọ̀ lágbájá báyìí lọ́wọ́ ìjọba àwọn kọ́pì míì sáńbẹ̀ tí wọ́n pé kálẹ̀ káàkiri tó wà nílẹ̀ tí kò fi lè ṣe é ṣe gbogbo ẹni yóò tó bá ṣe nǹkan kan níbẹ̀ yẹn ó ṣe at his or her own risk. Àwọn kan ń bẹ tó yẹ pé wọ́n ti kọ́lé sórí ilẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá à ń sì ń sọ̀rọ̀ lé wọn lórí pé kán lọ rí gba owó wọn lọ́wọ́ àwọn tó bá tẹ̀lẹ̀ tán bá ta ilẹ̀ yẹn fún wọn. Ìwọ̀n bá ní mo lè sọ tiwa ni pé ká rí nǹkan tí ò dáa ká sọ fún wọn pé kò dáa èyí tó bá sì dáa kájọ lura wa ní ọ̀gọ́ ẹnu bọ̀ nítorí káwọn ọmọ sọ báyìí ni pé tó bá délẹ̀ tán yóò padà kan jẹ́jẹ́ ni mo jókòó mi kí la mí níbi yóò mọ̀ já sí pé ní tí ò mọ̀ tí ò mẹsẹ̀ wọ́n mọ̀ fi kọ́ kìrìsìtẹ́nì tí ò mọ̀ tá à ń ṣe wọ́n fi kọ́ lọ́rùn oníṣẹ̀ṣe tí ò mọ̀ tá à ń ṣe nípa rẹ̀ wọ́n fi kọ́ lọ́rùn torí wọ́n léèyàn bọ̀ ta lọ́mọ ẹni tó pàdé lọ́nà sóníṣẹ̀ṣe ló pàdé ni àbí kìrìsìtẹ́nì ló pàdé tí wọ́n wá mọ̀ sí kájọ sáré láti pé kájọ mọ̀ tàrí ara wa ṣubú à ń bá a bọ̀ nìyẹn a ò ní gbàdúrà kí nǹkan bí ogun kó ṣẹlẹ̀ láàrin ara wa. Ilẹ̀ ìdí kò sí fún títà o ilẹ̀ ìdí kò sí fún títà gbogbo ẹni tó bá yẹ pọ̀rọ̀ rẹ̀ kò bá yé níbẹ̀ yẹn kó ṣèbéèrè eléwo ni ààrẹ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ààrẹ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àwọn ni bàbá wa Abdul Gani ìyàndá àtàndówó dùn ní àwọn ni ààrẹ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àwọn náà sì wà ní wọ́n sì tún jẹ́ alága fún Special Committee on Islamic Affairs àwọn lè gbọ́ comprehensive report lórí ọ̀rọ̀ documents tó wà ń bẹ tó yẹ pé tàwa mùsùlùmí la ní anybody tó bá ṣe nǹkan kan níbẹ̀ is at his own risk ẹni tó bá ṣe báyẹn ó ṣe fọlẹ́dà rẹ̀ ó ṣe fúri ara rẹ̀ ní ibẹ̀ yẹn ò sí nílẹ̀ fún títà tí ó bá wá yéèyàn èèyàn tó wá lè lọ rí bí ambaba Abdulaziz Ọládìran
tó jẹ́ pé àwọn náà ni secretary special committee on Islamic affairs tá a mọ̀ pé wọ́n ní Alhaji Tamplani. Ẹ lè bi wọ́n léèrè. Àwọn méjèèjì yẹn àti bàbá wa Báṣọ̀run tó jẹ́ pé àwọn náà ní Báṣọ̀run àdínì àti bàbá wa aṣojú tó jẹ́ pé àwọn ní aṣojú àdínì. Ẹ wádìí lọ́wọ́ gbogbo àwọn yẹn tẹ́ bá ti wádìí bó bá ti ṣe jẹ́ ẹ mọ̀ gbọ́. Ọ̀rọ̀ yóò tí ì kan ààfin kò tí ì kan àwọn olóyè. Ọ̀rọ̀ láàrin àwa mùsùlùmí ni láti pé ká tọ́jú rẹ̀. Àwa mùsùlùmí la ní ilẹ̀ yẹn. Àwọn kan sì ti fẹ́ mọ̀ ṣe bí ìgbà tí wọ́n bá ń pín ogún pé àkókò ti pín àfẹ́ ṣe pẹ̀lú yín mọ́. Àwọn ti mọ̀ pé àwọn ń lọ. Ẹ jẹ́ káwọn ta dúkìá kíní táwọn bá tà. Àwọn tí wọ́n bá pín sọ́wọ́ ara wọn kan pín sọ́wọ́ ara wọn. Ó sì wà nílẹ̀ tẹ́lẹ̀ tó pé àwọn kan forí pamọ́ lábẹ́ rẹ̀ tí ó fẹ́ dàbẹ́ ni pé bóyá fẹ́ dá wàhálà lẹ̀ àdákẹ́ àkọsọ̀ kankan lórí rẹ̀. Ṣùgbọ́n à ń ṣe ìwádìí lórí gbogbo wọn. Tí ẹnìkan ló bá wá rò pé àwọn ti ta ilẹ̀ àmọ́ ti fún ilẹ̀ wọ́n ti fún wọn nílẹ̀. Ọwọ́ adé wá sọ pé opportunity wá dé àwọn fẹ́ dógun lẹ̀. A ò gbà a ò ṣe tó wọ́n wá ṣe nílá gbẹ̀kẹ́ fi dá wàhálà lẹ̀. Ẹ ṣe fún orí ara yín ni o. Ní tí mo fẹ́ kẹ́jẹ́ kẹ́ lọ mọ̀ ni pé ilẹ̀ yẹn o kò sí ńlẹ̀ fún títà fẹ́nikẹ́ni. Kò sí ńlẹ̀ ní títà fún anybody. Ká lọ sọ́ra wa. Àkọ́kọ́ ni ibi tí yẹn parí sí nìyẹn. Àwọn tán láwọn fẹ́ joyè nílùú Ògbómọ̀ṣọ́ lábẹ́ ẹ̀sìn Islam lọ́wọ́lọ́wọ́ bá ṣe wà ẹ̀yin ará òde ẹ̀yin náà fẹ́ kẹ́ bá wa gbọ́. Máa padà wá sọ fún wa comprehensively. Ṣérú èyí tá a jẹ nílùú Ògbómọ̀ṣọ́ tó ń gbóná láti nǹkan bí ọdún mẹ́rin tá a ti ìgbádùn rẹ̀ tá a ti rí ibi tá a yanjú rẹ̀ sí. Ẹ jẹ́ ká bira wa léèrè tí kì í bá ṣe pé a ò ní àánú Ògbómọ̀ṣọ́ nínú. Ṣé ẹnìkan ṣe ń bẹ tó lè sọ fún mi pé lágbájá wá tẹ́rí gba oyè lábẹ́ Ìsìláàmù ní ìsìn tí ò ní sọ fún wa pé jẹ́ ká bá àlàáfíà kó fìdí múlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ náà kó tó di pé àṣẹ pàǹdáná kí ni ń dùn mọ́ wa nínú kí la gbàlú tá à ń jó sí nǹkan ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní àwọn àfáà nílùú Ògbómọ̀ṣọ́ ẹ ò rí yanjú. Wọ́n tún pe àwọn àfáà wa látòde láti pé kàn wá bá yín ṣe ẹ ò rí yanjú. Wọ́n ń bá kálẹ̀ káàkiri débi pé ẹ ṣé tí ó fi di pọ́rọ̀ wà ní kóòtù ọ̀rọ̀ tó wà ní kóòtù wọn ò tí ì yanjú ọ̀rọ̀ ní kóòtù. Ẹ̀yin kan tó wá ń ẹ̀yin sẹ́yìn tó wá ń di aṣọ káàkiri ẹ̀yin wọ́n ń lọ ṣèpàdé kálẹ̀ káàkiri ẹni wọ́n fẹ́ fa àwọn kan joyè. Kódà kó ṣe póyè ìdílé ni lọ́wọ́lọ́wọ́ báyìí tí ìbá pé nǹkan tá a máa fi ń wá wàhálà fúnra wa tó yẹ pé lábẹ́ ti tẹ̀sìn ni ṣé kò yẹ kẹ́ ẹ kì bá pò náà kẹ́rí pé kálàáfíà kọ́ báàlù gbogbo tá à ń sìn wí kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe lórí pé tí kò kọ́ ọ̀kan tàbí méjì nínú yín lẹ́sẹ̀ tó yẹ jẹ́ pé àwọn tó yẹ pé wọ́n lọ́wọ́ nínú wàhálà tá a wà nílùú Ògbómọ̀ṣọ́ tá a ti kú ń bẹnu ẹ̀tún wa tún fẹ́ dáná mi. Bàbá kábíyèsí gbogbo nǹkan yóò tó máa ń gbé síwájú yín ní kọ̀kọ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ má pariwo rẹ̀ jáde ẹ má jẹ́ kán bá yín lórúkọ jẹ́ ẹ jẹ́ kí wọ́n mọ sọ pé àwọn mùsùlùmí nǹkan tó láwọn fẹ́ ṣe ni àwọn ilé oníkọ̀ tó sojú yín gbogbo àwọn táwọn sọ pé àwọn sojú ikọ̀ mùsùlùmí ẹnìkan ọ̀ràn wọn níṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń ṣe gbogbo tí wọ́n sọ orúkọ yín náà fi ń dá kálẹ̀ káàkiri èyí ìtàn tó ń wí káàkiri gan wọ́n ti lọ rí pariwo yín kálẹ̀ káàkiri yípa yín lẹ sọ pé káwọn lọ ṣe báyìí yín lẹ sọ pé wọ́n ti lọ rí ṣe pẹ̀lú kábíyèsí tàná náà nìyẹn tani kábíyèsí ló ní káwọn lọ rí mú lìmọ́mù wá ní kankankan ó délẹ̀ tán wọn ò rí dìfẹ́ǹdì wọ́n tún délẹ̀ tán wọ́n tún fẹ́ mọ dáná omi ní ìsìn wọn ni àwọn ti parí ọ̀rọ̀ pẹ̀lú kábíyèsí kódà kábíyèsí approve gbogbo nǹkan táwọn fẹ́ ṣe kábíyèsí ẹ má approve anything tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ ti tẹ̀sìn wọ́n padà fi kọ́ yín lẹ́sẹ̀ náà ni pé kìrìsìtẹ́nì ní kí lẹ mọ̀ nípa tẹ̀sìn tẹ́sọ pé lágbájá ní ọ̀jẹ̀ báyìí làkàṣègbè ní ọ̀jẹ̀ báyìí ẹ wá ìmọ̀ràn lọ́dọ̀ àwọn tó bá jẹ́ pé tó bá mọ̀ nǹkan nípa ọ̀rọ̀ ti tẹ̀sìn láti bá yín dá sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ ṣe táwọn tó wà l'Ógbómọ̀ṣọ́ tó bá láwọn ò bá mọ̀ nǹkan nípa ọ̀rọ̀ ara wọn tó bá mọ̀ nǹkan nípa ti tẹ̀sìn Ọlọ́run ṣe irú àwọn mùdírù wà ńlẹ̀ irú àwọn àgbàlagbà àwọn àfáà tó wà káàkiri ilẹ̀ Yorùbá wọn wà ńlẹ̀ ẹ invite gbogbo wọn kàn enlighten yín pé bó ni bo nǹkan báyìí ti ṣe ń lọ tó bá ṣe enlighten yín ẹ sì gbé report ẹ jáde pé ẹ gbọ́ àwọn mùsùlùmí ẹgbẹ́ yín náà sọ pé báyìí ni wọ́n ṣe ń ṣe tí ò bá yé ẹ̀yin tẹ̀ ń ṣe l'Ógbómọ̀ṣọ́ ẹ lọ rí wá ẹ̀kọ́ kún ẹ̀kọ́ lórí rẹ̀ àmọ́ tó bá yẹ pé àbòsí náà lè má ṣe mi ò ní gbàgbé bàbá níbi Credo Carnival ẹni ní Ògbómọ̀ṣọ́ ń bì ilẹ̀ ti mọ̀ nǹkan tó ń pè ní almunafik tó ń pè pé munafiki ẹ̀mùná ó tún wá nífìkì nínú ó wá jẹ́ pé látara mùsùlùmí náà ti rí iná tí wọ́n ń dá yìí wọ́n fi bàyín lórúkọ jẹ́ ni bó ṣe délẹ̀ yìí àwọn tẹ́rí tán sọ pé àṣòyè mọ́ àṣekínní mọ́ mùsùlùmí ni wọ́n bọ́ bá ti ń délẹ̀ àwọn ni wọ́n tún padà lọ rí báwọn tọ̀hún tó tún lọ rí wà ní káàmpù wọn láti fi wá dá wàhálà lẹ̀ wọ́n yọ ẹsẹ̀ ńgbà náà òní sọ pé àwọn ni mọ́ bàbá ẹni tó bá fẹ́ joyè níwájú yín ẹ pé kẹ́ bí léèrè pé èyí tá à ń ti ń bá bọ̀ ibùlẹ̀ bá dé ipa wo lẹ sà níbẹ̀ ẹ jẹ́ kán mú jáde kan pé ipa wo ni wọ́n sà tó fi di pọ́rọ̀ fi ń dọ̀rọ̀ kóòtù tó fi wá délẹ̀ ẹ̀yin tẹ́ẹ̀rí ìtọ́wà ńlẹ̀ tẹ́ẹ̀rí yanjú ẹ wá tún fẹ́ gbé mi ìtọ́ ẹ fẹ́ mọ ṣèdájọ́ lórí àwọn nǹkan míì tí ń bọ̀ ìdájọ́ ìtọ́wà ńlẹ̀ ẹ̀ tí ì rí yanjú ẹ fẹ́ wá gba oyè tẹ́ fi mọ ṣèdájọ́ lórí àwọn èèyàn nínú ìlú bàbá kábíyèsí ẹ bá mi gbọ́ tí mò ń sọ ní ìsìn pé àwọn kan ń dáná nǹkan kan lójú alábẹ́ ti tẹ̀sìn sọ yẹ lọ́wọ́lọ́wọ́ bá ṣe wáyé ẹ jẹ́ kájọ bira wa léè sọ yẹ pẹ̀lú Ògbómọ̀ṣọ́ ṣe ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí ká tún wá mọ̀ gbọ́ pé àwọn kan tún wá wà tó wá sọ pé àwọn dìde
àwọn tó fẹ́ mọ gbé ọ̀rọ̀ oyè kan dìde tí kò tí ì yanjú, tí èyí tó wà nílò tí ì yanjú, táwọn kan wá fẹ́ pé àwọn fẹ́ mọ kí ni ń wú yín lórí, ibi tẹ́ gbé ti mọ̀ ẹ́ pé wọ́n ń fi ọ̀rọ̀ ẹ̀sìn nílùú Ògbómọ̀ṣọ́, most especially Islam. Èmi ò lọ sínú ẹ̀sìn tẹlómi, tèyí tí mò ń ṣe tí mò ń rí ni wọ́n fi wọ́n cash out ni, tí wọ́n bá sì fi wọ́n ti fi cash out ni torí pé wọ́n ti sọ́ di òṣèlú pátápátá. Tẹ́ bá ti sòótọ́ ọ̀rọ̀ fún ẹ pé nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n kọ̀ọ̀kan mọ nǹkan tí ń lọ oje, wọ́n mọ fọwọ́ bò yín lójú pé ẹ̀ mọ nǹkan tí ń lọ ni títí tí ó fi já sí ṣíṣe mọ́ ṣe lórí ìtọ̀rọ̀ Yunusa nìyẹn. Dọ́là àwọn tí wọn ò gbà kan lórí sọ̀rọ̀ nígbà tí wọ́n fi ń sọ̀rọ̀ Yunusa ń sì ń run wọn nínú dìsín pé níjọ́ náà àwọn wà ń bẹ̀, àwọn fẹ́ jáde, àwọn fẹ́ sọ̀rọ̀, wọ́n ti gáìdì àwọn òjé káwọn lè rí ibi wọlé. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ pé wọ́n gáìdì àwọn òjé káwọn ti wọlé, ó ti wá délẹ̀ tán ní ìsìn àwọn yìí gan náà tó ń ráyè àti lè jáde láti wọ́n máa sọ̀rọ̀. Àwọn tó sì dá ti tọ̀hún lẹ̀ wọ́n sì tún lọ́wọ́ lórí ìtọ́wà ńlẹ̀ yìí, kọ́lọ́run bá kókó wa yọ. Màá fẹ́ dá eléyìí dúró níbi ìkótó pé màá wá sọ̀rọ̀ mi comprehensively lórí rẹ̀. Ilẹ̀ Ìdì kò sílẹ̀ fún títà. Adéṣeun, mo bá àwọn kẹ́nìkan pàdé nínú Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum tí àwọn kálukú tán make àwọn comment wọn lórí àwọn iṣẹ́ ribiribi tí Adéṣeun tán ṣe nílùú Ògbómọ̀ṣọ́. Tá a bá parí rẹ̀ ẹ má jẹ́ kó mọ níbẹ̀ yẹn àwọn alábàágbé Adéṣeun àti ládùúgbò àti nílùú àti ní local government tán ti ṣe chairman àti ìgbà tán fi ṣe rep àti ìgbà tán fi ṣe secretary àti tán fi ṣe senate, gbogbo wọn Ọlọ́run ní kí n bọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdé tó yẹ pé mo gba ohun wọn kalẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run lẹ́yìn ohun eléyìí tẹ́ fẹ́ gbọ́ lẹ́yìn eléyìí lórí àwọn tó yẹ pé wọ́n mọ Adéṣeun dáadáa tí wọ́n sọ tán sọ tẹ́ gbọ́ tẹnu wọn lẹ́yìn tí wọ́n ẹ ó tún padà tún rí omi torí pé a tún ti padà bẹ̀rẹ̀ sí mọ́ gbọ́ wípé àwọn kan tó ti ń dìdí tó yẹ pé àwọn ọmọ lẹ́yìn wọn ti ń bá wọn lu agolo wípé àwọn lóye kàn báyìí kò sí àwọn ni wọ́n bá jọba, tó bá jẹ́ pé àwọn náà bá jọba ni ìlú ọba tó rò kò bá tùṣẹ́ a ó gbé jáde fún yín tẹ́ẹ̀rì àti fọ́tò àti tí wọ́n kọ, àwa náà wà make analysis wà lé lórí. Adéṣeun, lẹ́tà tí àwọn aráàlú tí wọ́n ní kí n ta tí wọ́n rán mi sí yín òun lélẹ́yìí, kẹ́yìn èèyàn kẹ́dákun kẹ́ bá wa gbọ́. Ọlọ́run ọba kò ní ba ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́, kò sì ní ba nǹkan wa jẹ́. Ọlá haúlà wala quwwata illa billahi al-azim. Ẹ ṣeun adúpẹ́. Ẹ dákun kí n tó parí, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ dákun ẹ bá wa tẹ subscription kórí tó bá ti lọ ní ó fi jẹ́ kí gbogbo ayé kan fi rí gbogbo ọ̀rọ̀ tí à ń sọ yìí. Ọlọ́run ọba kò ní pín yín pa, Ọlọ́run ọba yóò sì mọ̀ wá pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ ṣeun adúpẹ́. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Lórí ọ̀rọ̀ bàbá Sólà, bàbá tán ní kó máyégún tí ò máyégún ní ọjà wa náà sọ sí pé gbogbo àwọn èèyàn ti ń sọ̀rọ̀ láti jẹta. Jẹgúdú jẹrá ni wọ́n o, kò máa sí iyèméjì, kọ̀lọ̀ràn sí ni wọ́n o, gbogbo ayé ló ti mọ̀. Òṣèlú òye wọn mọ́ ni ló sún wọn débi rìkíṣí. Àwítà ìwé à ń sọ pẹ̀yìn ní senior níbẹ̀. Ẹ bá gbẹ́nu yín dákẹ́ o, bàbá Sólà. Kótókótó kílẹ̀ wí o, kò máa sọ̀rọ̀ níbẹ̀. Kò máa sí fàárí tẹ́ fẹ́ ṣe, kò máa sí fàárí tẹ́ fẹ́ ṣe, aráyé má ti mọ̀ yín tán. Ìlẹ̀kẹ̀ ò sí lọ́wọ́ mọ́ o, kò máa tún sí lọ́rùn. Ló jẹ́ kí n sọ fún yín pé o, Rìkíṣí ò lérè. Ọ̀tẹ̀lú máa ló sọ yín di máyégún àwọn kèfèrí. Ṣìá tó pọ̀ ló pa wọ́n o, tọ́ba Gándì gbélẹ̀. Ìyẹn ló mú ara táwọn o, lọ́jẹ́ kan dìtẹ̀ rẹ̀. Ìtìjú máa ló dé bá wọn tán fi ń péjọ àbòsí. Ọba Gándì máa ṣe lọ o, fáwọn lọ́tẹ̀ sílẹ̀. Ìdàgbàsókè tó jọjú o, èyí tí ó ṣe kà. Láfọlábí gbé wọlé o, ló mú wọn kan dìtẹ̀ rẹ̀. Rìkíṣí máa ló sọ wọ́n di ọ̀jẹ̀ ló tàyè mọ̀ wọ́n sí. Jẹgúdú jẹrá ni wọ́n o,
kò má sí iyèméjì ọlọ́run sí ni wọ́n o gbogbo ayé ló ti mà òṣèlú òye wọn mọ́ni ló sún wọn débi rìkíṣí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين الحمد لله الذي آيانا بعد أماتنا وإليه النشور adúpẹ́ fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala bá tó pa wá lánàá tó jí wa láàárọ̀ tó sì ṣe wá nìkan nínú àwọn tí ó jẹ́ pé wà lórí ìmọ̀nà Ọlọ́run má ṣì wá lọ́nà láéláé gbogbo mùsùlùmí tó ti ṣìnà Ọlọ́run dákun bá ní fi wọ́n mọ̀nà la ilaha illallah ọpẹ́ náà la máa dáhùn gbogbo ìgbà. Mo gbọ́ ọ̀rọ̀ kan lánàá nípa conference kọlà bí nǹkan tí wọ́n ní sẹ́nẹ́tọ̀ kan ṣe ìyẹn náà ni sẹ́nẹ́tọ̀ Alhaji Hamzat Adéṣeun gẹ́gẹ́ bí àáfàá ọba táwọn bàbá wa ṣẹ̀wà kù tí wọ́n sì ní ká jókòó a sì gbọ́dọ̀ dalẹ̀ kábíyèsí gbogbo tí ń bá ń jẹ́ Ṣọ̀ún tó bá wà lórí àpẹẹrẹ èèwọ̀ ní fọ́mọ Bángọ́ láti dalẹ̀ rẹ̀. Tẹ́ bá rí ọmọ kan tí ń ta ko ọba nínú wa tí ń ṣe ìtọ́bọ̀ ṣe mo tún búra pé mo ti sọ ní Ramadan tó lọ ní year before the last Ramadan pé ọmọkọ́mọ tẹ́ bá rí tí ń bá ń ṣe ti inú sànù lè wà kì í ṣèràn bàbá mi ni. Alhamdulillah Rabbil Alamin sẹ́nítọ̀ náà mọ̀ nípa ilé Bángọ́ torí wọ́n súnmọ́ wa dáadáa pàápàá jùlọ bàbá wa Búsáírì kọ́lọ́run bá kó foríjì wọn tí wọ́n ṣaláìsí ní Ìbàdàn jò ní àwa la bí ìyá wọn kọ́lọ́run bá ní kẹ́ wọn. Ṣùgbọ́n ní kò yà mí lẹ́nu bí sẹ́nítọ̀ bá sọ tí wọ́n sọ kò lè jọ wá lójú. Mo sọ nínú ọ̀rọ̀ tí mo sọ ń jò ní pé àwọn méjì ni wọ́n ń bẹ́nu ìlú yìí tí wọ́n ń ba ìlú yìí jẹ́ débi tó bàjẹ́ iná ńlá kọ́kọ́ nu làwọn tó ń pera wọn ní Ahlu Sunnah wal Jama'ah. Ẹlẹ́ẹ̀kejì ni àwọn olóṣèlú kan. Mo ṣe wíńdò nínú sọ̀rọ̀ náà wá rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí nǹkan dùn mí jù ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín lọ́mọ ọba tẹ́ nǹkan ń ṣe tọ́pọ̀lọpọ̀ yín ṣe kátàkátà a sì ráwọn tó dúró ẹ̀ tí ìmọ̀ tí wọ́n ń pè lápèrè. Mo ṣàdúrà kan fún ọba Ọládùn níjọ́ kan ní 2009 pé Ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lọ́run má jẹ́ kí wọ́n gba ọba tí gba ọlá kù lọ́wọ́ ọlọ́lá ni pé ìránṣẹ́ òun ọlọ́mọ sọ wọ́n dèrò ẹ̀yìn nínú ọba Ọládùn ní láti lọ pe gbogbo àwọn ọmọ ọba yòókù tí ayé àbáta pé àdúrà tí ọmọ Bángọ́ yẹn ṣe ẹjá kíyèsí o ẹni tó bá fẹ́ já mi kó pe Alhaji Abdulgani báyé wù wọ́n òun lọ́padà fún mi lábọ̀ pé tí bàbá sọ ń gbà tí mo lọ́nà ṣùgbọ́n ẹ̀ kíyèsí bàbá wa sẹ́nítọ̀ ẹ sọ àwọn ọ̀rọ̀ kan tí ò jẹ́ kó ká jẹ́ pé ọ̀dọ̀ yín ni a ti gbọ́ láti lè kó rẹ́dẹ̀rẹ́dẹ́ àbùkù bá ọba tí Ọlọ́run bá yàn lónìí. Ọlọ́run ní kul Allahumma malikal mulki tu'til mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha wa tu'izzu man tasha wa tuzillu man tasha. Gbogbo ohun tí mo fẹ́ sọ yìí pátápátá áyà tí mo rọra fà yìí ọba ẹ̀yìn àti ọba wa ọba dáadáa ọba Ghandi Àfọlábí Olùmọ̀gẹ́gẹ́ kọ́lọ́n kó ṣe àlékún àlàáfíà ara fún wọn gbogbo bó ti kún ó dìtẹ̀ wọn tó Ọlọ́run bó gbé wọn lókè lọ́nà wo Ọlọ́run ní kulillahumma malikal mulki Ọlọ́run ọba sọ pé òun lọ́ba àwọn ọba tu'til mulka man tasha ẹni tó bá wu Ọlọ́run ọba ní gbọ́ba fún wa kadhalika wa tanzi'ul mulka mimman tasha ẹni tó bá sì wu yóò gbọ́lá kù lọ́rọ̀ rẹ̀ wa tu'izzu man tasha
ẹni tó Ọlọ́run bá ní ẹni tó bá wù òun lòun máa ń fàbùkù lòun máa gbéga watuzillu man tasha. Ọlọ́run ọba ló gbé ọba Ghandi ga lórí gbogbo ẹ̀yin ọlọ́tọ̀ tẹ́ ń dìtọ̀ ọba yìí. Ibo lọba Ghandi dé lónìí nílùú Ògbómọ̀ṣọ́ yìí tọ́lọ́run ọba ò ṣe àlékún iyì fún bàbá wọn. Ojoojúmọ́ lẹ́yìn ń lọlẹ̀, bẹ́ẹ̀ bá sì jáwọ́ ń bẹ̀ èpè kọ́ ẹ̀ máa lọlẹ̀ nítorí àṣẹ Ọlọ́run ọba ni. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní man ahana sultana ahana Allah. Ẹnikẹ́ni tí ó bá máa yẹ̀yẹ́ ọba tó yẹ̀yẹ́ ọba ahana Allah, Ọlọ́run ó yẹ̀yẹ́ rẹ̀. Ara yẹ̀yẹ́ tẹ́ ẹ ṣe fún ọba náà ni pé bàbá tí ń bẹ nílé ọ̀kan yìí inú ọ̀rọ̀ tẹ́ kọ́ sọ kẹ́ tó sọ ìtẹ́ sọ lánàá. Ṣé ọba náà ni bàbá tí ń bẹ nílé ọ̀kan tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní parọ́ wípé tí Yunusa ọba dó ìmáàmù tẹ́yìn yàn tí ọba dó kápítà ò ní títorí ẹ̀kọ́ wọnú ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run kẹ́ bẹ̀rù àtúbọ̀tán. Ẹ wòra yín látòkè délẹ̀ irun funfun ló ti gba gbogbo orí yín. Àlàmátìl kìyámọ̀ sí ni àlàmátìl sáà wọ àlàmátìl mọ́tì tí irun funfun bá ti lè jáde inú mọ̀lẹ́kà tí Ọlọ́run bá máa rán àlámọ̀ tí máa rán òun náà ní funfun tí ń bẹ lára yín. Ṣé bẹ́ẹ̀ ṣe pàdé Ọlọ́run ọba yín ni? Bákan náà làwọn kan náà ṣe wá lọ pọ́n lọ parọ́ mọ́ ọba wa bàbá wa ọba Ọládùnní Oyèwùmí Ajagunmadé pípé ńgbà tí wọ́n fẹ́ pín kápítà ńjọ́ sí nígbà ayé Abacha wọ́n ní kí bàbá ó béèrè kápítà bàbá ń lọ béèrè ilẹ̀ tí wọ́n fi kọ́kọ́ epo ńgbò la fẹ́ jáwọ́ nínú gbogbo oró pípa tá à máa pa mọ́ àwọn ọba yìí. Gbogbo ìlú tí wọ́n sì ń bá ti ń parọ́ mọ́ba kò síbi tí àlàáfíà yóò jọba ń bẹ, kò sí ibi tí ìlọsíwájú yóò wà ń bẹ. Ìdí nìyẹn tí mo fi gba ọ̀rẹ́ lọ́dọ̀ bàbá wa Fadila Sheikh Muhammad méjì ìyáwá bàbá dápà Muhammad méjì ìyáwá At-Tijani Al-Ibrahimi. Bàbá nígbà táwọn tẹ̀lé bàbá lẹ́yìn ìgbà tí wọ́n ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípa ikú ọba aláyélúwà Ọlájídé Aláyẹdé, and that was 1969. Sheikh Ibrahim Inyas ń kọjá lọ, bàbá wa wọ́n yẹ Ògbómọ̀ṣọ́ sí wọ́n lọ gba ọ̀nà Ọ̀fà láti Ìlọrin tí wọ́n fi dé gbogbo ìlú tí wọ́n dé ní South West wọ́n tún gba bẹ̀bẹ̀. Àwọn wá bí bàbá léèrè pé bàbá kí ló dé tẹ́ ẹ̀ fi yàlú Ògbómọ̀ṣọ́ kí ló wí, a sì tí ì jáwọ́ nínú wà náà. Kí ni bàbá sọ? Sheikh Ibrahim Inyas rahimahullah bàbá ní fa inni lan adkhula abadan biladan yuzillu mulkahum aw zillu al-ard hatta qatlihi. Àwọn tó ṣe pé wọ́n ṣe kí ni wọ́n máa yẹ̀yẹ́ ọba wọn débi pé wọ́n gbẹ̀mí lẹ́nu ọba wọn. Níbo la tó fẹ́ jáwọ́ ń bẹ̀? Àwọn ọ̀rọ̀ tẹ́ wá sọ́pọ̀. Àkọ́kọ́ nínú rẹ̀ ń tẹ̀sán náà ni pé ẹlẹ́sìn ní ọba Ghandi ní Amẹ́ríkà. Kí láǹfààní ṣé skul ẹ lọ ni? That's my question for you. Àwọn á jẹ́ pé ẹ lọ bìkan ó jẹ́ secondary school àbí university. Tá a bá tiẹ̀ wá ní senior kí ló ń kálukú ṣé bìkan náà lẹ́jọ́ iṣẹ́ kan náà lẹ́jọ́ ṣe àbẹ́jọ́ wà níbi iṣẹ́ kan náà sọ̀rọ̀ lélẹ́yìn mo senior rẹ̀ dé Amẹ́ríkà ṣé ẹnìkan lẹ́kọ̀ọ́kọ́ lọ Amẹ́ríkà bẹ́ẹ̀ nìkan lẹ́kọ̀ọ́kọ́ jáde. Brother wa tán ti di bàbá fún wa ní ìsìn náà bàbá mi Alhaji Abdulkadir Kailani Jailani Ajísáfẹ́. Àwọn hùwà gẹ́gẹ́ bí ọmọ àfáà wọ́n sì ṣiṣẹ́ ọmọ àfáà ṣé bí wọ́n sọ fún yín pé ayọ̀ what a nonsense. Kẹ́ni káwọn sọ̀pọ́ọ̀tì ẹni tí ń takọ bàálù despite the fact pé ẹ̀ mọ̀ pọ́mọ ọmọ yìí èso màálù. Kí láǹfààní pé ẹ jẹ́ senior sí kí la fẹ́ fi ìyẹn ṣe? Ẹlẹ́ẹ̀kejì ẹ ń sọ fún wa bí ìgbà tó jẹ́ pé àwa náà mọ̀ nǹkan kan pé kò sí bókè lè ṣe ga tó Amẹ́ríkà yóò gbé ṣubú. Ẹni tí wọ́n lọ lọ́wọ́ lónìí yìí Iran and Iraq sí Amẹ́ríkà gbé orí Iran gbé ṣubú. Torí pé wá ti wá lọ Amẹ́ríkà lẹ́tí wá fẹ́ fi yẹn halẹ̀ kí lọ́kàn wá pẹ̀lú eléyìí yìí sọ̀rọ̀.
ẹ̀ka tẹ́nu ọ̀rọ̀ tẹ́ sọ ẹni gbà tí ẹ lọ bá ọba Ọládùnní tẹ́ lọ bá ọba Ghandi ẹ̀yin fi ń yé wa wípé ẹ̀yin sọ fún wọn pé kò possible irọ́ pátápátá lẹ pa ń tẹ́ sọ pẹ̀lú Dr. Saka Balógun ní wípé njọ́ náà ẹni wọ́n fún yín lọ́sẹ̀ kan sí méjì ẹ yanjú ẹ̀ níbo lẹ ti lọ bọ́ba pé kò lè possible tábúrò yẹn tó jábúrò fún yín Alhaji Mansuru wọ́n wá ń lo àtúbọ̀tán yín nílọ́kulọ̀ tẹ́ẹ̀sì ro ẹ̀yìn ọ̀la tẹ́ẹ̀rọ tàwọn ọmọ tẹ́ẹ̀ filẹ̀ kí ló kọ tẹ́ẹ̀ filẹ̀ ṣe ń tọ́ bá sọ fún yín nù ń tọ́ bá wa Ghandi sọ fún yín jọ́nà òun náà ni wípé ẹni kún fún yín lọ́sẹ̀ kan ọ̀sẹ̀ kan òun ṣe bí bẹ́ẹ̀ òṣèlú tẹ̀ máa fi dàlú tẹ̀ fi ń bàlú jẹ́ tẹ̀ fi jẹ́ lu ọ lọ síwájú ṣe bí náà lẹ́ẹ̀fì lè rò pé lè fi lo fọ́ba ọba yìí sì wà wiser than you yín lọ despite the fact pé ẹgbẹ́ is more exposed than you when we are talking internationally ẹ rò pé ń tẹ́lẹ̀ lórí rẹ̀ ni ẹ tún wá ń parọ́ ẹ̀yin àgbàlagbà tẹ́ ń parọ́ ọlọ́ọ̀bẹ fi kú tó kéèké fọmọdé tó àmọ́gbá pé ń bí tẹ́ déhùn ọ̀yẹ̀ kẹ́ ẹ mọ prepare pé kóyè òkóògè obìnrin kílẹ̀ wá fẹ́ filẹ̀ ní tí ọba Ghandi sọ fún yín ǹjẹ́ ẹ mú àdéhùn ṣẹ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sì ní ayatul munafiq thalasa idha hadasa kazaba wa idha wa'ada khalafa wa idha tumina khan Ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé ń tẹ́ fi mọ munafiki àpẹẹrẹ mẹ́ta ni idha hadasa kazaba tó bá sọ̀rọ̀ irọ́ lẹ́pa wa idha wa'ada àdéhùn tó ẹ bá sì bá ẹ bá ṣàdéhùn ẹ̀ ní musa ṣe bá àdéhùn tẹ́ ṣe ni wa idha tumina ọba ẹ̀yin ni ọba Ghandi súnmọ́ jù lọ́kọ́kọ́ fàmọ́ra ọba Ghandi wọ́n gbẹ́kẹ̀lé ẹ padà dalẹ̀ ó fi hàn pé munafiki tó dájú nìyí ẹ tún wá sọ̀rọ̀ kan lẹ́rẹ̀pẹ̀rin ẹlẹ́pẹ́ gbogbo gẹ́gẹ́ bí n tí mo sọ ẹ pé gbogbo àwọn èèyàn àwọn Dr. Saka Balógun gangan kí lẹ bá bọ̀ ń bẹ̀ ṣe bọ́tẹ̀ náà lẹ́ ń dibẹ̀ in order to mistake tí wọ́n ṣe láti lè jẹ́ pé tálàjì Mansuru pé kójú ọmọ tiwọn àmọ́ tí kójú ọmọ tálàjì Mansuru lẹ́ fi fẹ́ ba gbogbo òdìlé ẹ wo tẹ́ ti bàjẹ́ ń lù ẹnìkan wá sọ́dọ̀ mi mo búra wàláhì summa billahi lazi la ilaha illa huwa téyìn fi parọ́ ó ní ẹnìkan fẹ́ àbúrò òun wọ́n sì lóun lòun lè ṣe ńgbà tó dé àwọn bí wọn ara wọn lè pé ṣé tọ́ba lòun ṣe àbí ti Yunusa àwọn méjèèjì wọ́n túká láàrin ẹwọ́n tẹ́ fẹ́ sẹ́ńtẹ́ fẹ́ kọ́ máa ṣe ìmáàmù lọ́nu ẹ bá jókòó kẹrò inú yín wò dáadáa kó tó di pé ẹ ṣe ń tẹ́ fẹ́ máa ṣe ẹ̀yin wá ń sọ fọ́ba ẹ bẹ̀rẹ̀ sí ní sọ fọ́ba Ghandi pé tẹ́yìn bá fún un nímọ̀ràn kò ní gbà ìmọ̀ràn mélòó lẹ ti fún un ẹ ń sọ fún kábíyèsí pé bàbá ò ní gbà ìmélòó lẹ fún bàbá ìmọ̀ràn láti lè jẹ́ pé kọ́mọ tó pe ọba ní kírímínà kọ́mọ bá ìlú lọ ìmọ̀ràn tó ṣe pé ọmọ tó pe ọba ní aláìjẹbẹ̀rí kọ́mọ bá ìlú lọ ṣé ẹ lè bá dùn onídàwọ̀ ọ̀làdùn onídàwọ̀ jimá kò sí ń bẹ́ẹ̀ tẹ́ ẹ lè jẹ́ bàbá yẹ̀yẹ́ yín ni ṣùgbọ́n sùúrù tí bàbá yẹn fi ń bá wọn lò wọ́n láti ìmọ̀ tó ń pè Ghandi ẹ̀ ń rí Ghandi ni bàbá wọn padà fi hàn yín bẹ́ẹ̀ ṣe jẹ́ ordinary ìpẹ́tọ̀ indefinite suspension tí wọ́n fún yín ilẹ̀ ń ké káàkiri o àwọn tó sì jólóyè tí wọ́n mọ bàbá wọn kìlọ̀ fún gbogbo yín pé eléyìí tó ń le ju Ọládùnní lọ o kò yà wá lẹ́nu kò sì jọ wá lójú ìṣe yín nù láti gbà tẹ́ ẹ ti máa ṣe inú ọ̀rọ̀ tẹ́ tún wá sọ ní pé nígbà tí wọ́n fẹ́ ṣe ìdánwò fáwọn ọmọ yìí àwọn tí wọ́n láwọn fẹ́ contest fún imam despite the fact wípé wàláhì summa billahi lazi la ilaha illa huwa àbòsí náà wọ́n fi gbé ìmáàmù lọ tán gbé lọ tí wọ́n bá parọ́ kí n má dìjọ́ kejì àwọn tó pé òdodo pé àbòsí kọ́ wọ́n fi gbé lọ ọbẹ̀ kẹ́mi mi ọ wà kò sí bẹ́ẹ̀ ṣe lẹ́sẹ̀ mi ò fẹ́ mọ̀rọ̀ lọ ọbẹ̀ nítorí wọ́n ní a má divert wọ́n sọ ọjọ́ kan pé a pàdé wájú ọba Ghandi tí àbòsí ọ hàn yín sì ti hàn ẹ̀ ń bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹnìkan gba 92 ẹnìkan gba 93 ẹnìkan gba
pàkó yìí gangan Sùrájù gangan fúnra rẹ̀ ṣe bẹ́ẹ̀ lọ lórí ẹ̀ ní sọ wà nínú ẹni tí ń yan ìmáàmù ni àwọn tí wọ́n yan ìmáàmù ṣé bàbá wọn máa ń yan ìmáàmù ó ní bá a ṣe gbé kalẹ̀ ó sì ní tọ́bọ ọlọ́dún nìkan àmọ́ ìyẹn ọ̀kàn mi ṣùgbọ́n ibi tí mo ń lọ gangan òun náà ni wípé ẹni àwọn ilé sọ pé òun lọ wọlé nígbà tí wọ́n padà wá kọ lẹ́tà tí Sùrájù fi lẹ́tà wọn pamọ́ sẹ́yìn ọ̀gbọ́n yìí pé tí wọ́n padà sọ pé kìí ṣọmọ inú ilé àwọn kan nínú ilé kìí ṣe gbogbo ìtìfáàk it's not a consensus opinion wípé it's not a consensus opinion gbogbo ilé ṣe bí wọ́n kọ lẹ́tà ń gbà náà ṣe bí Sùrájù fòpamọ́ lẹ́yìn ìgbà tó gba bíráìbù lọ́dọ̀ Alhaji Mansur àtàwọn yòókù èwo lẹ fẹ́ fi pamọ́ fún èwo làmọ́ ń bẹ̀ ṣe bí wọ́n kọ lẹ́tà níjọ́ tí wọ́n sì tún mú wá ẹ̀jí wọ́n wà fín ẹ̀wá ní wọn ìtìfáàkù wọn ni wọ́n jọ ṣe yìí pé consensusly ni wọ́n yan ọ̀nà ṣé bẹ́ẹ̀ lórí àgbàlagbà níyẹn mọ́ parọ́ mọ́ bàbá sẹ́nitọ̀ èyí tó wá tún wá jẹ́ nínú pé ọba bless ẹ̀ ń bọ́ lọ́ba ti bless ẹ̀ ọlọ́bọ̀ ládùn ní bless ẹ̀ bóyá Amẹ́ríkà tẹ́ ẹ lọ ní òtí ẹ̀jẹ̀ màsá Yorùbá ẹ lọ bí àwọn tó bá ṣe Yorùbá lérè tí wọ́n sì mọ̀ nípa Yorùbá dáadáa bọ́ba aládé bá fi lè fi ọwọ́ òsì gbé nǹkan kan fún yàn ìtumọ̀ rẹ̀ ni pé kò ní ju ọ ṣe kò sì ní ju ṣe ṣọwọ́n sì náà sì sọ wípé wọn ò ní lò ju ọ̀sẹ̀ méjì lọ àbọ̀dún méjì tílu àwọn ò fi dàrú ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ẹ wá lọ́ba bless ẹ̀ níbo lọ́ba ti bless ẹ̀ nígbà tí wọ́n ń kígbe ẹnìkan tí bàbá bẹ̀rẹ̀ sí ní dákọ̀ ẹnìkan tó ń dákọ̀ ẹnìkan tí wọ́n bá fẹ́ kí wọ́n fi jẹ́ nìyẹn ṣe bí ìròyìn náà lẹ́sẹ̀ ń bẹ̀ ibo ló wá já sí àwa wíta ìwé ẹni ọba bless ẹ̀ ètò àpamọ́ láàrin ni wípé ẹni ní under constitution Nàìjíríà kò sí ní tó kàn bá pẹ̀lú ẹ̀sìn as a whole senator section wo àbí subsection wo ló wà nínú constitution Nàìjíríà tẹ́ fi sọ pé ìtọ́jọ́ wọn bí ọ̀rọ̀ ẹ̀sìn kọ̀ọ̀kan ọba tí ì bá ṣe pé ilé ayé ti ń dàrú tó pọ̀lọpọ̀ ẹ̀yin olóṣèlú tẹ́ ń gbàgbára kù lọ́wọ́ àwọn ọba Ọlọ́run ọba ò sì fi yín tira rẹ̀ Ọlọ́run ní kúlíláhùmá máàlíkẹ̀l mọ̀lìkì ló pera rẹ̀ ọba àwọn ọba ó fira rẹ̀ tí ọba lẹ́yìn Ọlọ́run náà ló kù ṣùgbọ́n lórílẹ̀ ayé ọba ló kù ṣe bí nítorí kẹ́ ẹ lè dalé ayé torí ní tí ẹ fẹ́ ṣe yìí náà lọ́pọ̀lọpọ̀ yìí náà fi ń gbàgbára kù lọ́dọ̀ àwọn ọba tó ẹ fẹ́ sọ wọ́n di yẹpẹrẹ ibi tí wọ́n sì ti yẹpẹrẹ ọba Ànábì ló sọ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá yẹpẹrẹ ahana Allah yóò padà yẹpẹrẹ ni torí ìdí èyí ẹ tún lọ wo constitution dáadáa gbogbo tó wá jẹ́ tradition under ọba lọ́wà ìdí nìyẹn tí mo gbọ́ pé wọ́n sọ fún gọ́vnà Ọ̀ṣun state nígbà tó fẹ́ dá sọ̀rọ̀ níṣà pé kọ́ mọ̀ dá sí àwọn làwọn ní ó sì dúró láyé ẹ̀ kí wọ́n á ní tiyín tẹ́ fẹ́ fi ìfẹ́ inú tẹ́ fẹ́ fi ba ìlú jẹ́ fún wa. ẹ tún wá parí ọ̀rọ̀ ẹni ńgbà tí wọ́n ní wọ́n lọ ti mọ́ṣáláṣí ṣé wọn ò ti Kàábà gan fúnra rẹ̀ ni ṣé wọn ò ti Kàábà ní 1979 lásìkò àwọn ọmọ ṣé wọn ò ti Kàábà gan fúnra rẹ̀ ẹ wá láwọn ọ̀dọ́ wo wọ́n lọ sí àwọn tọ́ọ̀gì bíi Bùkálá níjọ́ náà mo dúró lọ́jà àgbo àwọn bàbá aláwo wà ní àwọn tó ń lọ já mọ́ṣáláṣí ẹ̀ tí wọ́n tó ń káàkiri ìlú ṣé bí n tẹ́ fẹ́ gbé àwọn bàbá wa sì ṣe wàhálà pé Ọlọ́run bá dákun Ọlọ́run gbé súnà nábì ga ẹni fídíò àti fídíò Ọlọ́run rẹ̀ wọ́n lẹ̀ ẹ̀sà nábì wa Muhammad kọ́lọ́run ó gbé ga ibo lẹ bọ́rọ̀ ọ̀hún dé nìsín ṣé ẹ̀ ti sọ mọ́ṣáláṣí Ògbómọ̀ṣọ́ di ilé awo àwọn tẹni ṣé ẹ̀ ti sọ mọ́ṣáláṣí ọ̀hún di ilé awo ibi tí wọ́n ti mú didi àgbò tí wọ́n fi ń wọlé mọ́ṣáláṣí ibi tí wọ́n ti ń tẹ ìjì ogbè sínú mọ́ṣáláṣí táwọn bàbá yẹn ṣe pé kí ẹ bọ kúkú láàrin mùsùlùmí ṣé bí n tẹ́ fẹ́ ṣe náà ẹ tún ní wọ́n dá padà bẹ́ẹ̀. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní rahimallahu rajulan arafa qadra nafsi Ọlọ́run kí ọkùnrin kan ọkùnrin wo ọkùnrin tó mọ̀ wọn ara rẹ̀ sànàwíyà tẹ́ lọ́kà ní má Shamsuddin àbí má Dùlárọ̀ bí níṣẹ́ parí ẹ̀
ẹ̀yin àti brother Abdulkadir Jailani kó tó di pé àwọn kú mẹ́ta àwọn náà lọ́jọ́ yìí sójà kó tó di pé wọ́n wá padà wá lọ sí London kó tó wá South Africa ní ìsìn ẹ̀yin àti àwọn méjì bí Alhaji Muhyiddin Bello ṣe bá àwọn méjì yín nìyẹn ẹ wà àlùbáríkà Alhaji Muhyiddin Bello ṣe pọ̀ tó ni ẹ wo gbogbo wá sí tí bàbá yẹn ṣe ètò ṣe sínú ọ́díò ètò ṣe fídíò ètò ṣe nínú ìlú ẹ wo ládá tí ọmọ bá wọn kí lẹ́yìn prepare fọ́la. àwa wítàwí ẹ̀yin ń sọ wípé inú ṣẹ̀ríà oyè ìmáàmù èṣe oyè ìdílé ṣẹ́yìn kéwú ni. mo ti ṣe ọ́díò lóríṣiríṣi kò sẹ́ni tó lè prove wípé ìmáàmù èṣe oyè ìdílé ẹ mú àdéhìsì kan ṣoṣo tó jẹ́ àdéhìsì al-qat'iyya tó pé directly lànàbì sọ bẹ́ẹ̀ àbí ẹ mú wá nínú al-Qur'ani directly tí Ọlọ́run bá fúnra rẹ̀ sọ pé imamship kìí ṣe oyè ìdílé. kí ló tọ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi gbé ìjẹ́ ànábì sí ọ̀dọ̀ ilé ànábì Ibrahim manika lọ́ka wa tilka hujjatina atayna Ibrahim ala qawmin narfa'u darajati man nasha. Ọlọ́run wá ka àwọn 25 tó jẹ́ pé wa ja'alna fi zurriyyati an-nubuwwata wal kitab. Ibrahim nìkan tí kànábì wa Muhammad ìdílé kan ṣoṣo ní ìdílé ànábì Ibrahim ni. tá a bá ń sọ sources of sharia a ní al-Qur'an a ní sunna a ní kiyas a sì ní ijma lẹ́yìn ijma a ní tá à ń pè ní masalil mursal a sì lẹ́yìn masalil mursal a ní tá à ń pè ní istihsan istihsab èwo lẹ́ka ń bẹ̀ ṣe bẹ́ sákùn ní èké òní. tẹ́ máa sọ fáwà pé ìmáàmù òṣòyè ìdílé lànàfi ní rahimallahu rajulan arafa qadra nafsi Ọlọ́run kí arákùnrin tó mọ̀ wọn ara ní àbùkù ní ẹ̀lá náà sì ní ọba ru yín tẹ́ máa sọ̀rọ̀ ẹ má dá sọ̀rọ̀ kí ó. nínú àwọn alùsùnà wal jamaa tẹ́ lò ní kí la padà gbọ́ kí la dájọ́ sọ fún. adájọ́ àtúngbọ́pá adájọ́ tún kọ́ kí pé ọmọ kí bó ṣe ń kílèmù pé òun ṣe PhD lọ. adájọ́ tún sọ fún pọ̀ ọmọ pé inú ṣẹ̀ríà Islam wọ́n bí ọ léèrè ọlọ́ọ̀mọ nǹkan kan pa rẹ̀ Kùránì sọ fún wa pé wala takfu ma laysa laka bi ilmu mọ́ dá sí tó ọba mọ̀ mọ́ dá sí tí ọba kàn ọ́. ẹ wá lọ àgọ́ fàdé pé ìmáàmù òṣèré ìdílé ẹ̀yin náà tí wọ́n á confess ẹ búra ẹ fi gbogbo pé kọ́lọ́run ọba kọ́ láàánà yín tó bá jẹ́ pé ń jọ́ tẹ pàdé ní ẹ̀yin Alhaji Mansur Ragare àtẹ̀yìn gágá fún wọn àti Dr. Saka Balogun mọ́ṣẹ́ ọmọ yìí ọba jẹ́wọ́ fún yín pé kí òun ẹ̀ṣọ́ máa lú ẹ̀wọ̀n sọ pé kọ́dà kó bí ìbá aṣọ máa lú kọ́sá ti nímà sẹ́yìn lẹ́ṣọ́sì ìmáàmù fún wa. Alhaji Mansur nígbà tí bàbá gbé ìmáàmù tí wọ́n gbé lọlé aláwọ̀ yìí oko ni wọ́n lẹ ṣọ̀wọ́n ọba ọládùn ni késo ìdí ni wọ́n lẹ ọba lóko. ó ṣe wá dé pé ńgbà tí wọ́n fẹ́ lu mọ́ṣáláṣí fún òṣèlú yín àfúnra wọn ó ṣe yá wá jẹ́pà ní òṣèlú késo ìdílé. ṣé wàálímì ṣe bí ṣé wàálímì ó kó tírà lọ sí Ìlọrin tó lọ púrúfù pé oyè ìdílé ni ìbò lẹ́tí kátí. bẹ́ẹ̀ bá mọ̀ wọn ara yín wàláhì làzim bẹ́ẹ̀ bá mọ̀ wọn ara yín wàláhì làzim ní wojú yín pẹ́ẹ́pẹ́ jẹ́ ìgbọ̀n fún wa. àwa tá à ń sọ rí àìsàn méke ẹ tún béèrè mi dáadáa Alhaji Tajudeen ó dùn mí tí bàbá Búsáírì tí wọ́n kú bàbá Búsáírì tí wọ́n kú wọ́n mọ̀ mí dáadáa wọ́n mọ̀ ìyá mi. kọ́lá nígbà tí mo fẹ́ yàwó láti ilẹ̀ Haúsá àwọn ni wọ́n pè tí wọ́n sì sọ̀rọ̀ nípa mi tí wọ́n sọ̀rọ̀ bàbá tó bí mi ìmọ̀ tí ń ti wá. ẹ jókòó ara yín bẹ́ẹ̀ bá jókòó ara yín jẹ́ àní fún òpin ẹ̀jẹ̀ àbùkù tẹ́ ẹ bá lẹ́kàn èmi ò nígbà máa bàbá ṣe wá sí máa ṣe Ọlọ́run kú ṣe máa ń pa lé báńgọ́. tẹ́ ẹ bá lẹ́kàn ọba kan àpèrè ọba kan ní àbùkù ń ó fún yín lésì ẹ wá ń sọ ní pé ọ̀tọ̀ làpèrè ọ̀tọ̀ lẹ́ni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bí ìgbà tí wọ́n bá sọ pé ọ̀tọ̀ ní bọ́dì ọ̀tọ̀ lórí ọ̀tọ̀ làpèrè ọ̀tọ̀ lọ́mọ tí kí ló bàbá ìṣe fún yín gan nígbà tí ó gbàgbà kú gbà fún yín. mistake tí ọba Ọládùnní ṣe náà ló jí kẹ́ ẹ wọ̀ wọ́n là tí wọ́n máa gbé gbogbo yín gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn síbẹ̀síbẹ̀ náà ẹ̀ ráyè wọlé sí la. ìmọ̀ ni wọ́n wà nínú Quran pé kò kèsìkè ìmáàmù ẹ̀ṣọ́ yé nílé. ẹ tó wá sọ gbólóhùn nǹkan sọ ọba Gandhi ẹ láwọn tí ò jẹ́ nǹkan kan la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ẹ lọ́bọ̀ ò jẹ́ nǹkan kan
sẹ́yìn lẹ́wà jẹ́ nǹkan kí lẹ jẹ́ ọba tó mú over 80 million wọ́n lọ fi ṣomi bóòlù omi ọ̀hún ṣe bàjẹ́ táwọn kan lọ bàjẹ́ ṣé wọ́n kàn ṣàìdédé lọ bẹ̀ wọ́n lọ bàjẹ́ ni ẹ̀tún wọn tẹ́tì nàìjíríà pé tí wọ́n bá jẹ́ kí inú sáà ọmọ bá lọ ìyẹn pé ẹ lọ blọọkù kápítà torí ọmọ àlè tí ọmọràn bá bá rẹ tó sì jẹ́wọ́ fún yín pé òun iṣẹ́ ọmọ àlù ẹ mú mo sọ fún nínú àwọn ọ̀rọ̀ tí mo ti sọ pé ẹ béèrè ẹ mú Yunusa wá á kó àwọn ọmọ kéékèèké tí wọn kájú sànàwíyà lọ́nà over 200 nínú ìlú yìí tí Yunusa ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ wá lóun lọ́tọ́ sí bẹ́ẹ̀ bá mọ tẹ́ sọ bàbá ẹrù àtúbọ̀tán yín ẹ wúra yín kẹ́ mọjọ́ tẹ́ pàdé pẹ̀lú Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá sọ̀pọ̀tì àbòsí láyé kò lè rí ọ̀nà Ọlọ́run láyé kò lè rí inú sàrẹ́ kò sì ní rí inú gbangba kìyàmà ọ̀nà wo ni Yunusa fi tọ́ sí ìmọ̀ wo ló ní déédéé ṣe ìmọ̀ ní lọ tó àdìsí pé kí wọ́n ní ànábì nínú ẹ̀sìn tiwa ká máa pààyàn bí ìmáàmù bá di méjì ṣe ìmọ̀ náà nu kò sẹ́ni tí èsì grammatical error tó wá ti di pé kò lópin kí láǹfààní phd adé Muhammad sallallahu alaihi wa sallam ó sì ní man nasaba nafsahu ila ghayri alihi fa innahu lan yashmu ilayha aljannata abada ẹnikẹ́ni tó bá fira rẹ̀ sínú fámìlì kan tí èsì ànábì ní kò ní gbóòórùn àlìjánà ìnáni ọwọ́ ìjọ alkiyama Ànábì sallallahu alaihi wasallam sì tún sọ pé man tashabbaha sillatahu aw kama qala gbogbo ẹni tí ibi rẹ̀ bá rújú la taj'alahu imama ẹ má fi ṣe ìmáàmù láìlẹ̀ wala tusalli wara'ahu ẹ má sì kírun lẹ́yìn rẹ̀ agbára wò lẹ́ni tẹ́ fẹ́ máa fix ìmáàmù lé wa lórí ayé ọ̀yà gbóná máa yín ni ìlú ó gbóná máa yín sàárè ó gbóná máa yín bẹ́ẹ̀ bá jẹ́wọ́ wassalamu ala man ittaba al-huda